Hello, nǹkan ń bẹ o, ẹ ṣàánú fún wa. Ìtumọ̀ bá Frederick rẹ̀ fi Naomi sílẹ̀. Ṣé túláàsì níyàwó níyàwó ilé ayé yìí mà ti bàjẹ́ tó yìí? Ṣé ilé ayé ló bàjẹ́ tó yìí tí ọkọ lọ́kọ tó máa dìde pé ìyàwó níyàwó lòun máa lé kiri? Kì í ṣe pé bóyá pòǹkẹ́lẹ́ o, ní físíkà ni, ní gbangba yàwó. Irú ayé wò lélẹ̀? Iṣẹ́ ayé ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn ṣá. Wọ́n máa lọ bá Frederick o pé ó ti gbọ́ pé Naomi máa délé ni. Wọ́n ló lọ dúró dè ní airport. Wọ́n ló lọ dúró dè ní airport, ó gbé fúláwà dání o pé òun fẹ́ welcome olólùfẹ́ òun. Wọ́n ní ká Naomi ó tutọ́ dànù, ó tutọ́ orí burúkú dànù pé láyé Ọlọ́run má ṣe tòun níyà. Ọlọ́run má pe tòun níyà. Kí ni ọba Frederick kí ló rí lọ́bẹ̀ tó fi wàrú sọ̀wọ́? Tó jẹ́ pé ìyàwó níyàwó ló kù tó fẹ́ fẹ́. Bàbá yìí ń fẹ́ ń wá túláàsì o. Kábíyèsí pẹ̀lú bó ṣe nífẹ̀ẹ́ Naomi tó, kò sí nǹkan tí ò fi tẹ́ Naomi lọ́rùn. Nípa pé wọn ò jẹ́ kóun gbádùn láàfin kábíyèsí. Òun nìkan náà ni nǹkan tó lè bí Naomi nù ní ara kábíyèsí. Pé ṣé ìfẹ́ ni, ṣé owó ni, ṣé ìkẹ́ ni, ṣé gbogbo nǹkan tí kábíyèsí fi tẹ́ Naomi lọ́rùn ni Naomi máa fi tìtorí ẹ̀ sọ pé kí lòun rí lọ́bẹ̀ tóun fi wàrú sọ́wọ́ pé òun ò wá rí nǹkan kan, kò rẹ́ni tóun máa fẹ́ á jẹ́ ọba Frederick. Pé nǹkan kì í máa ṣe kékeré o, pọ́nlọ́n pé àrífín eléyìí máa pọ̀. Ṣé kìí ṣe pé ọba Frederick ó ní nǹkan tó ń wá? Nǹkan tó máa wá ní ìdí àkọ́ṣù á máa rí nídìí ewùrà torí eléyìí lágbára. Irú orin wo la fẹ́ kọ sílẹ̀? Irú ọ̀rọ̀ wo la fẹ́ sọ nípa ti ọba Frederick kó lọ máa dúró de ìyàwó níyàwó ní máa dènà de ìyàwó níyàwó pé àníṣe mo fẹ́ fẹ́ ẹsẹ̀ mo fẹ́ fẹ́ ẹsẹ̀. Ilé ayé yìí gbẹ̀gẹ́. Ṣé Naomi sunkún bá pé wọ́n sunkún pé òun wọ ọkọ ni tó wá jẹ́ pé kò wá sẹ́nìkan tó wá fẹ́ á jẹ́ ọba Frederick. Ọba Frederick láì ṣe pé kò níyàwó ńlé. Àbí kí ló fẹ́ káwọn ìyàwó ẹ̀ máa ṣe? Kí Naomi nǹkan tó ń gbàdúrà ni pé kí Naomi kúrò from fry pan to fire kọ́ nìyẹn. Ṣé ó ti rí gbogbo àwọn obìnrin tó oníranù láyé yìí pé wá rò pé Naomi wà nù wọn? Kò jọ́. Àwọn tó jẹ́ pé ọkọ kan kò kún kọ́ńbọ̀dù fún wọn. Kí ló dé tọ́ba Frederick wá wọn lọ? Àwọn yẹn wà available. Nǹkan ní nǹkan tó ń dùn mọ́ ẹni ẹlẹ́ni. Nǹkan tẹ́nìkan fi ọkàn tí gbogbo ọkàn tó fi fẹ́ tó fi tán tó ń dùn mọ́nú. Òun ni kábíyèsí ọba Frederick ni òun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ṣọ́ba Frederick kì í ṣe Ọlọ́run ní ó ń ṣe àbí ta ló ń ṣe? Ọlọ́run ni. Ọba Frederick ẹ̀dẹ̀ fọmọ ọlọ́mọ lẹ̀ kọ́lọ́n kó lè gbà yín kọ́lọ́n dáríjì. Ẹ fi Naomi lẹ̀ o. Ẹ má kó bọ́mọ ọlọ́mọ o. Ẹ fọmọ ọlọ́mọ lẹ̀, ọmọ Ọlọ́run ni o. Tẹ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run ẹ ya fi Naomi lẹ̀ ní gẹ́lẹ́. Abirú àkóbá wo lélẹ̀? Abirú àkóbá wo lélẹ̀? Naomi lòun ò fẹ́ yín. Wọ́n ní bó ṣe gbé fúláwà síwájú Naomi pé òun á welcome pé kó káàbọ̀ ní ìlú UK. Wọ́n ní Naomi disgrace ẹ̀. Wọ́n ní kẹ́ wá wo disgrace tí kábíyèsí disgrace tí Naomi disgrace ọba Frederick pé ó lè lágbára. Tí ṣe ló kàn walk away from him ni. Pé ti kí ni ná? Tóun fi ń fún ní fèsì ni. Tí mo fi ń fún yín fèsì àbí tí mo fi sọ fún yín pé mo gbọ́ mo ti gbà. Lẹ ṣe lọ ń gbé fúláwà olórí burúkú wá síwájú òun. Wọ́n ní ṣe ó disgrace ọba Frederick. Ó láṣẹ ọba Frederick. Ó wọ́ ọba Frederick ńlẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré. Ni ọba Frederick wá lọ fi rẹ̀ kàbùkù níwájú Naomi. Nǹkan tí tójú ń wá lójú ń rí. Nígbà tẹ́ni ẹlẹ́ni tí ó sunkún fún yín pé ìyà ń jẹ òun pé òun wọ ìyà ọkọ ń jẹ òun. Naomi tó jẹ́ pé vessel of God ni. Ọmọ Ọlọ́run tòótọ́. Kò tí ì nífẹ̀ẹ́ gbogbo èèyàn á wá jẹ́ pé ọba Frederick ló kù. Ọba Frederick
ẹ̀ẹ́dẹ̀ lọ wọ́mọ kékeré bíi ti Naomi kẹ́ lọ fẹ́ torí kábíyèsí rí ojú rere ọlọ́run ó ní ọlọ́run ṣe tarí Queen Naomi sí kábíyèsí Ọọ̀ni tó ní gbà mo rí ẹ gẹ́gẹ́ bí ọmọ mi alábùkún fún nínú àwọn èèyàn nínú àwọn ọkùnrin òun ló fi ẹ́ ṣe tó yàn ẹ́ sọ́tọ̀ láti ṣe ẹ́ lóore òun ló fi Naomi tó fi ta lọ́rẹ. Ọba Frederick ìwọ náà lọ yan tiẹ̀ tàbí ṣébi tí kábíyèsí ti yàn ni ó ti yàn ni tó wá pé ibi tí kábíyèsí tó ti yàn ni ìwọ náà yàn ó di dandan kí ọlọ́run bùkún kó béèrè lọ́wọ́ ọlọ́run kó bùkún ẹ náà bíi ti ọlọ́run ṣe bùkún Ọọ̀ni òrìṣà. Ó wá jẹ́ nǹkan tó mú ẹni ẹlẹ́ni ó fẹ́ gbà ní ẹni ẹlẹ́ni tó ti fẹ́ yàwó láì ṣe girlfriend láì ọmọ tó ẹni tó ti fẹ́ ní iṣu lọ́kà tó tún bá ṣe wedding tó tún bá ṣe kínní kí ni Ọba Frederick kí ló mí nìna kí ló wà up to by láti sọ pé ìyàwó níyàwó ló wá ń lé kiri eléyìí lágbára ẹ̀yin èèyàn eléyìí lágbára eléyìí ó kọjá bẹ́ẹ̀ eléyìí tó sísí ni lẹ́nu ó buyọ̀ sí báwo lè yàn ṣe tí mo ti dé ní ayé mi ti gbọ́ pé tọ́mátì ẹ̀fẹ́ fẹ́ yàwó níyàwó wàá rọra gbé ẹnu sẹ́gbẹ̀ẹ́ kan wàá máa ra máa tó sí ẹ̀ ni wàá tó sí ẹ̀ pé àjọ ó ti ẹ̀ lè jẹ́ kán gbọ̀n wàá kàn máa tó sí ẹ̀ títí tí iná máa fi wọ̀ àfìná náà ni títí tọ́rọ̀ yín méjèèjì máa ṣe wọ̀ ṣùgbọ́n eléyìí ìyàwó níyàwó wọ́n ń ṣerú ẹ̀ wọ́n ti ń pariwo ẹ̀ síta Ọba Frederick máa pariwo eléyìí síta o pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ọgbà pé ìyàwó kábíyèsí Ọọ̀ni òun fẹ́ gbà á òun fẹ́ fi ṣàyà Tùfí Àkwàbọ̀ báṣà àwọn ìlú òkè lọ́hùn wọ́n á ní Tùfí Àkwà ọlọ́run máa ṣàánú wa kí ni irú eléyìí ní nǹkan ọlọ́run máa ṣàánú wa ẹ̀yìn èèyàn lè bá wa dá sí i ṣé irú eléyìí ṣé ó ń ṣẹlẹ̀ ṣá àbí kìí ṣe inú ayé tá a wà yìí àbí kìí ṣe abẹ́ ọ̀run yìí tí gbogbo èèyàn wà kí lọ́ba Frederick fẹ́ nínú ayé Naomi ló fẹ́ tiẹ̀ ló fẹ́ yàwó bíi ti Naomi ó àìmọye bí irú Naomi wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ó ṣe wá jẹ́ nǹkan tí ọlọ́run fún kábíyèsí ló fẹ́ gbà àfi tí ò bá sí ọlọ́run lókè nìkan ọlọ́run máa gbèjà kábíyèsí ó dẹ̀ máa gbèjà Naomi Ọba Frederick eléyìí lágbára ẹ̀yin àgbàlagbà sí kábíyèsí Ọọ̀ni ẹni ìtàn ẹni ẹlẹ́ni ó kéré sí ẹ̀ fi ọmọ ìyàwó níyàwó lẹ̀ Ọba Frederick kó má bàa rí ìbínú ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ ṣé o kẹ́yìn náà bá fi lè sínú comment section kẹ́ bá dá sí o torí nǹkan tí ò bá yé èèyàn máa ń béèrè o ẹ ṣé gan ẹ̀yin olóye jùlọ ẹ̀yin ọlọ́gbọ́n jùlọ ẹ̀yin tẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ń dá sọ̀rọ̀ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí bí Ọba Frederick ló ń pàdé ìyàwó níyàwó ní airport ta ló sọ fún pé èní ni Naomi fẹ́ dé ilé lágbára o Ọba Frederick kò dẹ̀ fi kábíyèsí lọ́rùn lẹ̀ ọmọdé ara ẹ̀ ni o ọmọdé ara ẹ̀ ni o má yẹ kí Ọlọ́run bínú sí Ọba Frederick o Ọba Frederick ẹ fi ìyàwó níyàwó lẹ̀ o Ọba Frederick ẹ fi ìyàwó níyàwó mo sọ tèmi tó ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá wa ṣe kẹ bá like kẹ́ẹ̀dẹ̀ bá share kẹ́ẹ̀dẹ̀ bá fi tó kù sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa láyọ̀ o.